Ẹgbẹ́ APC Ọ̀ṣun fẹ̀sùn kan Adeleke àtàwọn òṣìṣẹ́ ìjọba. Ẹgbẹ́ All Progressives Congress (APC) ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti táwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn lólobó nípa ìfẹ̀hónúhàn kan tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìyẹn Joint Labour Movement ń gbèrò láti ṣe lábẹ́ ìdarí Dókítà Christopher A. Arapasopọ̀ tó jẹ́ alága Nigerian Labour Congress (NLC), Comrade Bimbo Fasasi tí ó jẹ́ alága ìpínlẹ̀ fún ẹgbẹ́ Trade Union Congress àti Comrade Lékan Adédìran tó jẹ́ alága Joint Public Service Negotiating Council (JPSNC). APC sọ pé àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ bíi NLC, TUC àti JPSNC ni wọ́n ń darí ètò náà àti pé wọ́n ti pàṣẹ fún ẹgbẹ́ Nigerian Union of Local Government Employees (NULGE) láti kó àwọn òṣìṣẹ́ jọ láti kópa nínú ìfẹ̀hónúhàn náà ní gbogbo ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n pinnu rẹ̀ fún ọ̀sẹ̀ tuntun yìí. Ẹgbẹ́ APC kìlọ̀ pé irú ìfẹ̀hónúhàn náà lè fa ìdènà iṣẹ́ àti ìdádúró fún ètò ọrọ̀ ajé ìlú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí olórí ẹ̀ka ìròyìn fún ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lá Ọlábísí fi síta sísọ, ẹgbẹ́ APC fi ẹ̀sùn kan ìṣèjọba gómìnà Adémọ́lá Adélékè pé ó ní ipa nínú ìgbáradì ìfẹ̀hónúhàn náà àti pé ó pèsè àwọn ohun èlò àti ìrànlọ́wọ́ fún wọn. Ó sọ síwájú pé ìpàdé kan tó wáyé láàrin àwọn olórí òṣìṣẹ́ àti àwọn olóṣèlú láìpẹ́ yìí ló bí ìfẹ̀hónúhàn náà jáde. Ẹgbẹ́ APC tó rántí bí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ṣe kúrò lẹ́nu iṣẹ́ fún odidi oṣù 11 gbáko nínú ọdún tó kọjá tí kò mú èsì rere kankan jáde. Kọ́lá Ọlábísí rọ ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́sùn láti yàgò fún lílo àwọn olóṣèlú láti da omi àlàáfíà rú àti láti dẹ́jà sí òfin. Bákan náà ni ẹgbẹ́ APC pé àwọn àjọ aláàbò láti múra dènà wàhálà ọ̀hún, wọ́n sì gba àwọn òbí àti alágbàtọ́ nímọ̀ràn láti kìlọ̀ fún àwọn ọmọ wọn kí wọ́n má ṣe darapọ̀ mọ́ irú ìfẹ̀hónúhàn náà. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé ẹnikẹ́ni tó bá dá rúdurùdu sílẹ̀ gbọ́dọ̀ kojú òfin àti ìjìyà tó bá yẹ.